ọmọ Yorùbá ẹja kíra wa kú oríire oríire ńlá ńlá lílé yìí ta ló sọ pé àní bàbá èèpà àní bàbá Bánjí Akíntóyè bàbá wa èèpà àní bàbá Sunday Ìgbòho bàbá wa èèpà àní bàbá owó bàbá Dámì èèpà àní bàbá. Olóyè Adéyẹmọ Ìgbòho ṣàgbé ó wọlé kanlẹ̀ sí United Nations bẹ́ẹ̀ ni pẹ̀lú Bánjí Akíntóyè. Ẹ máa rí fídíò wọn wò lónìí, ẹ wá wo fídíò wọn àràmàǹdà ni ta ló sọ pé àní bàbá sẹ́ẹ̀, àní ta ló sọ bẹ́ẹ̀, ta lẹni tó wí bẹ́ẹ̀, ta ló sọ pé òní tẹ̀ wá lọ́wọ́. Ẹ sọ fún tọ̀hún pé kó padà yìí pé Yorùbá ní ká tó ní aṣáájú ẹni tá a máa tẹ̀lé ẹja wòrú wọn dáadáa. Bẹ́ẹ̀ ni ẹja wò wọn dáadáa lórí ọ̀rọ̀ bó ṣe ń lọ lórílẹ̀‐èdè Nàìjíríà. Èyí tí àwọn Fúlàní ti ń kó màálùú wọlé ìgbìmọ̀ asòfin báyìí láti sọ pé tó màálùú náà o kí wọ́n máa gba pásítọ̀tì, kí wọ́n máa lọ sí Mẹ́kà, kí wọ́n lọ sí Jerúsálẹ́mù, kí wọ́n lọ sí Jùdíà, kí wọ́n lọ káàkiri àgbáyé, wọ́n lè lọ Amẹ́ríkà tára Amẹ́ríkà bá gbà wọ́n láyè láti sọ wípé màálùú náà ọmọ ilẹ̀ Nàìjíríà ni wọ́n lẹ́tọ̀ọ́ sí gbogbo nǹkan tí ọmọ Nàìjíríà tó bá ń ṣe. Màálùú náà máa gba driving license. Bẹ́ẹ̀ ni ó ti yé yín, yóò gba national ID card. Ó ṣeé ṣe kí wọ́n fún ní NIN kó lè bá ní access sí àti lọ sí báǹkì. Eléyìí ló wá mú kó rú ni lójú bí àgbàdo òru, ló mú kí àwọn àgbààgbà yìí ó gbéra wípé ó yá á tún padà síbí lẹ́ẹ̀kan sí. Ṣé ẹ gbàgbé pé oṣù tá a wà yìí ni láàrin oṣù yìí sí ọjọ́ tó gbẹ̀yìn nínú oṣù yìí na fún ìjọba Nàìjíríà pé kí wọ́n fèsì sórí lẹ́tà tá a kọ sí wọn. Ìdí nìyí tí olóyè Adéyẹmọ Ìgbòho ṣá fi gbéra láti ìlú Jámánì níbi tí wọ́n kalẹ̀ sí wípé ó yá ẹyẹ ń tọ́ bá mi lọ, tí wọ́n fi lọ lè bá bàbá wa Bánjí Akíntóyè. Fídíò evidence wọ́n bẹ́ẹ̀ bí tẹ́ ẹ máa wò lónìí. Ẹ wá wò ó kẹ́ ẹ gbọ́ nǹkan tí wọ́n sọ. Mi ò ní pẹ́ gbé yín dọ́dọ̀ wọn torí wípé kòró ni ó ń dòye ká ni. Àwọn ará bí yìí ti ń gbìyànjú gbogbo ọ̀nà táwọn mọ̀ ni wọ́n tọ̀ láti rí wípé wọ́n dojú ìjọba Nàìjíríà bolẹ̀. Tí wọ́n bá sì fi lè dojú ẹ̀ bolẹ̀ àti lọ tiwa náà yóò ṣe bákan. La ṣe ń sọ wípé kólúkúlù kan dọ́gbọ́n nú làwọn bàbá yìí fi dìde pé ẹjá padà síbi tá à ti ń bọ̀ o, ká tún lọ rán wọn létí. La ṣe ń sọ fẹ́yìn tẹ́ ń gbọ́ wa náà pé bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wa yìí àwọn ètò wa tá à ń ṣe yìí ẹ dákun ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ máa bá wa share ẹ má kánjú tẹ́ ẹ bá ti ń wò wá ẹ jọ̀ọ́ tó ẹ bá jẹ́ ọmọ Yorùbá àtàtà dáadáa tẹ́ ẹ sì fẹ́ kí ohun tí à ń sọ yìí tá à ń béèrè fún yìí kó tètè tí a pè ní orílẹ̀-èdè Yorùbá kó tètè tẹ̀ wá lọ́wọ́. Ẹ máa bá wa share ẹ kọ́mẹ̀ntì, ẹ máa táàgì United Nations, ẹ táàgì EU, European Union, ẹ táàgì ECOWAS. Ẹ jẹ́ kí gbogbo àwọn èèyàn yìí mọ̀ wípé àwa ti ṣetán láti lọ. Pẹ̀lú bó ṣe ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ yìí ẹ lè imagine, ẹ má jẹ́ ó yà yín lẹ́nu kí wọ́n máa sọ báyìí. Ẹ máa rí fídíò ẹ̀ wò wípé àwọn fálù màálùú pé màálùú ju ẹ̀mí màálùú ju ẹ̀mí èèyàn lọ lọ́dọ̀ ọ̀tá wọn. Wọ́n sì lẹ́nu láti lè sọ sí gbogbo sínú ayélujára níbi tí ayé lajú dé yìí. Obìnrin ló sọ nílé ìgbìmọ̀ asòfin. Obìnrin ló sọ. Ìdí nìyí tí àwọn Yorùbá àgbààgbà bàbá wa aṣíwájú olóyè Sunday Adéyẹmọ Ìgbòho ṣá àti bàbá wa bàbá gbogbo Yorùbá pátápátá káàfàtà Bánjí Akíntóyè wípé irọ́ a máa ṣèpàdé lórí ẹ̀. Ẹ sì mọ̀ pé ọ̀mọ̀wé
gẹ́gẹ́ bí ọ̀rọ̀ wòlíì kan ó ní ohun tí ọ̀mọ̀wé bá ṣe tì ilẹ̀ ni ó gbé. Bàbá gbé e kalẹ̀, gbogbo ẹ̀ lẹ́ máa wò lórí ètò. Mi ò ní gbà yín lásìkò. Ìdí tí mo fi ń sọ eléyìí ni pé mi ò fẹ́ sọ̀rọ̀ sínú fídíò yìí. Tí mo bá ti gbé e dé fún yín, ó yá kẹ́ ẹ máa wò lọ ni. Ẹ kọ́kọ́ wo ohun tó ṣẹlẹ̀ nílé ìgbìmọ̀ asòfin. Tẹ́ ẹ bá ti wá kúrò ńbẹ̀, ẹ wá lọ bọ́ sí ọ̀dọ̀ olóyè Adéyẹmọ Ìgbòho Òòṣà àti bàbá wa Bánjí Akíntóyè lórí kí ló ń ṣẹlẹ̀ ní United Nations ní Cotonou. Bẹ́ẹ̀ ni kí gbogbo wa wá lọ kọ́mẹ̀ntì ìwọ̀n tẹ́ ẹ bá fẹ́ bó ṣe yẹ kó rí, ṣé bó ṣe yẹ kó rí lórí yìí. Tó bá jẹ́ bẹ́ẹ̀ ni ẹ máa wí síbẹ̀, tí ẹ bá ṣe bẹ́ẹ̀ ẹ sọ. Àmọ́ tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ, ohun tí kẹ́ ẹ máa ṣe ni pé ẹ jẹ́ kí kọ́mẹ̀ntì yín ó máa pọ̀, ẹ jẹ́ kí láìkì yín máa pọ̀ tẹ́ ẹ bá ti ń wo ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Yorùbá Nation. Kì í ṣe a mọ̀ pé dátà lẹ̀ ń lò, àmọ́ kó lè bá a dáa fún ajá kó dáa fún ẹran ìlà kékun pápá lẹ́rùn, kó lè bá àjọ dáa fún wa ni, kó lè torí bẹ́ẹ̀ bá ṣe ṣe é tó bẹ́ẹ̀ ni ó ṣe wọ àjọ àgbáyé lọ. Eléyìí ni ó mú kí àwọn tó ń ṣiṣẹ́ lórí ẹ̀ bíi bàbá wa Professor Matthew Kalis tó jẹ́ ọ̀kan nínú àwọn òyìnbó tó tún dúró di Yorùbá Nation pé sẹ́ẹ̀ ẹ máa lọ lájọ àgbáyé. Bẹ́ẹ̀ ni bí prógáàmù yìí ṣe ń jáde tí ń dé ọ̀dọ̀ ọrú wọn, bẹ́ẹ̀ ni wọ́n endorse ẹ̀ sí tí wọ́n sì ń dúró tì wá dígbédígbé wípé lágbájá fẹ́ ọkọ̀ o, Yorùbá máa lọ. Tinubu fọwọ́ sí kò fọwọ́ sí o, a máa lọ. Ẹ wo ẹ jẹ́ n sáré gbé yín débẹ̀ ní pápápá kẹ́ ẹ lọ wò ó, kẹ́ ẹ gbọ́ bó ṣe lọ. Òun rèé, ẹ bá ń fohùn sí fídíò yìí, ẹ dákun ẹ bá mi share, ẹ fohùn sí fún àwọn èèyàn wa nínú ilé. Why Nigerians we have become so edgy now? Maybe because of the food we eat now. We eat so much of Maggi. We have become so impatient that we don't want to listen to each other. We don't want to, provide solutions that will be workable to our country. Mr. Speaker, I sit here. My colleague is saying the cattle, the herdman, values his cows more than the lives he is killing. Which is not true. You can't sit down here and just make conclusions. Yes, the herdsman values even the life of the cow more than his own life. That is how God has created him. No cow, not even 10 billion cows, is up or has enough value like a human being. It's not for one human life. So when you say God has created cows them in such a manner that they value their cows more than human beings, I find that very insulting and demeaning. Awólọ́wọ̀ ló wù pé àwọn Yorùbá kan lè máa fọwọ́ sọ̀yà pé nǹkan tí ẹ̀yin ń ṣe ní Europe àwa náà ṣe nílẹ̀ tiwa a lè ṣe. So ìgbà tí France ò tí ì ní tẹlifíṣàn, tí Portugal ò tí ì ní French tẹlifíṣàn, àwa ní Western region náà ti ní tẹlifíṣàn. A fi hàn wọ́n pé a lè ṣe ṣáájú. Mo rò ní ọ̀rọ̀ education ní òní sọ̀rọ̀ púpọ̀. Nígbà tí bàbá ní free education ọ̀la. Àárọ̀ la Monday gbogbo ọmọ ẹgbẹ́ gbogbo ẹ̀yìn ìyá àti bàbá fún àwọn ọmọ yín lọ sí school. Gbogbo wọn da ọmọ wọn lọ sí school. Nígbà tí wọ́n débẹ̀ ìlú dàrú. Because kì í ṣe nǹkan tó wà nínú ìwé pé ká máa retí iye ọmọ tó ní ká máa retí ló wá. School mìíràn tó ti ní ká máa retí 20 children tó bá dà sí ìlú wá. Èyí wá dàrú. Àwọn èèyàn wá bẹ̀rẹ̀ sí advice pé bàbá ẹ jẹ́ ká stop ọ̀rọ̀ free education yìí ká lọ kúrò àti padà ọ̀tún stop wọ̀. Àwọn ọmọ ti bẹ̀rẹ̀ sí free school. Wọ́n bẹ̀rẹ̀ sí wá ṣètò oríṣiríṣi. Wọ́n bẹ̀rẹ̀ sí wá kọ́lé kékeré ní schools. Today we are on record as being the only black people who need free education. It's not how your country must be, but a country. Nǹkan tó bá wo ẹ̀yin ló gbọ́dọ̀ wo àwọn lídà yín. Iṣẹ́ bí ti Nàìjíríà. Nǹkan tó ẹ bá fẹ́ nílùú yín. Nǹkan tó ẹ fẹ́ nílùú yín wá is to become a great country. High tech.
prosperity, every young person, opportunity to start a business of their own. Ìgbàdé kan tó wà fún ọ̀gbẹ́ ìgbà tó máa wù wá nìyẹn. Ìṣòro pé à ń ṣètò wípé abẹ́rẹ́ mọ́tò ńláńlá ìjọba òwúrọ̀ la mọ́tò ẹni. Wọ́n bá dìbò fún ẹ nílùú ẹ̀ tán ní kó máa lọ sí Ìbàdàn lọ ìjọba wọ́n lọ ẹ̀rọ ọ̀bẹ. Bí o ṣe máa débẹ̀, ó wà lọ́wọ́ ẹ̀. Ilé tó máa rẹ̀ síbẹ̀, ó wà lápò ẹ̀, wọ́n ló máa ṣètò ẹ̀. That's all. So the government of Yoruba land does not buy a car for any legislator. Does not rent a house for any legislator. Bá a ṣe fẹ́ ṣe yìí, bẹ́ẹ̀ ṣe fẹ́ bẹ́ẹ̀ bí nǹkan tó jẹ́ kí n dúró tì ló fẹ́ máa fojú mi. Àmín lójúmọ́. Ẹ ṣe ẹ káàbọ̀. Yes sir. Mi ò ní dúró púpọ̀ lídà yín nìyí. Lídà yín nìyí Ọlọ́run náà tó jẹ́ lídà mi látọ̀run wá. Bẹ́ẹ̀ni. Mo ní ọ̀rẹ́ kan tó súnmọ́ mi tímọ́tímọ́. A ní kí máa sọ pé Sunday ní lídà wa. Wọ́n á ní ká wá ní lídà ṣé ìwọ ni àbẹ́mi? Bàbá àlẹ́ fẹ́ dá sílẹ̀ ní ẹgbàá tẹ́ bá ń sọ pé Sunday ní lídà. Lọ béèrè lọ́wọ́ àwọn ọmọ àwọn ló ní nǹkan wọn ká ní lídà yín. Ìgbòho ni. Onísàlẹ̀ Ìgbòho náà náà máa dá ẹ lóhùn. Sọ wá kí ló dé kí àwọn ará máa ṣe ìjẹ̀mọ́ wọn lọ́wọ́ ni. Lágbára láti ṣe ìjẹ̀mọ́ wọn lọ́wọ́. Wọ́n ní lídà wọn nìyẹn, that's their leader. Èmi kí ni position tèmi? Ẹ̀mọ ìgbẹ̀yẹ̀ òkè ṣe lídà wọn, bàbá wọn lè. Àṣẹ bàbá yẹn ló dẹ̀ máa ṣe débẹ̀ ìdíjà kankan. Bó ṣe jẹ́ nìyẹn kú iṣẹ́ mọ́. Ẹ káàbọ̀. Ẹ káàbọ̀ ẹ kú mi. Ṣé ẹ wọ́n àtọ̀ṣe? Ẹ jẹ́ ká wá gbà ní 8 June 2024. So gbogbo àwa ọ̀dọ́ àwa ní bàbá wa. Ọ̀pọ̀lọpọ̀ rò pé ìlú máa ń ṣe ẹ̀dùn. Ìfọ̀ ẹ̀rọ wípé àgbẹ̀dọ́gbọ̀ ẹ̀rí lọ máa kàrà. Àwọn ẹni wá ní bàbá wa láti wá pọ̀rọ̀ ìṣẹ́ tó rọrọ̀ pẹ̀lú báwo la ṣe ń lọ àwọn fúlàní àwọn kan ilé màálù ó pe ara ọmọ Nàìjíríà ní àwọn náà jẹ́ níbi tọ́ ìlú ìjẹ́ fún bọ́ẹ̀ rí nígbà tí fúlàní ń sọ pé màálù náà o Nàìjíríà citizen ẹ̀rẹ̀ pé wọ́n ti kó wa lẹ́rù láti lè mọ̀ pé màálù ní citizen of Nigeria fúlàní jẹ́ ká mọ̀ pé ẹrú ni àwa èèyàn ẹ̀yìn jẹ́ àwa tá a jẹ́ Yorùbá wọn pé ẹrú wa àwọn fún wọn ìlú àwọn gan tó lágbára ní ilẹ̀ rẹ̀ nígbà tó ní National Assembly àwa lọ. Ó dà wọ́n rí gáàdì ẹ̀ka ọ̀fàlùmọ́ parẹ́bù tàbí bí wọ́n ní National Assembly. Kí ni ìdílé àbúrò Yorùbá agbọ́dọ̀ yọ ìjára wa kábẹ̀mọ̀ kẹta sí ọlọ́dún kẹfẹ́ mọ́ ọlọ́dún kẹfẹ́ yóò kú ẹ̀sán tó kù ní ẹgbẹ́ ilé ẹ̀ tí ẹ̀rẹ́ nílẹ̀ parí láṣọ Àmín. ẹ̀ẹ́dẹ̀ gbogbo àwọn tẹ́lẹ̀ tó kù lọ. Àmín àṣẹ. Láṣọ ọlọ́dún káwọn wáyé pẹ́pẹ́pẹ́. Àmín àṣẹ. ẹ̀ tó bá ní kẹ́ máa kú. Àṣẹ. Gbogbo àìsàn tí ń gbìyànjú tètè yẹn nílé sọ̀rọ̀ mọ́ tẹ́lẹ̀ òfin mọ́ tẹ́lẹ̀ sọ́nà fọ̀rọ̀ mọ́ 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 sí. Àmín àṣẹ. torí pé ká tó rí wẹ́ẹ́ tọ́dàgbà tó rí wáyé tí wọ́n á dún tiwa báyìí á ó sọ wọn níwájú ẹ mọ́ sọ̀rọ̀ báyìí pé ẹ fẹ́ lọ dí àbọ̀ fún àwọn tó dùn ní lọ́wọ́ ẹ fẹ́ lọ rí àbọ̀ rere jẹ ẹ dẹ̀ jẹ fún ọ Àṣẹ wà. láṣẹ Ọlọ́run àbọ̀ rere yẹn ẹ jẹ fún ọ láṣẹ Ọlọ́run Ọlọ́run ẹ fẹ́ fún ọ ẹni tó fún wa ní àdúrà ká tó bẹ̀rẹ̀